bẹ́ẹ̀ ni ó ti kúrò ní wọ́n wí ó ṣeéṣe kó má sí nǹkan tí ó ń jẹ́ TikTok mọ́ láti January ọdún tó ń bọ̀. Ó ṣeéṣe kó má sí nǹkan tó ń jẹ́ TikTok mọ́ pàápàá ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti agbègbè ẹ̀. Ó ṣeéṣe kí TikTok kó di nǹkan àtijọ́, nǹkan gbàgbé níbẹ̀. Kí ló fà á? Òun ni wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Amẹ́ríkà wọ́n gbé àwọn òfin kan jáde tí ó ṣe àkóbá fún TikTok. Ṣùgbọ́n ta ló ní TikTok? Ọkùnrin kan ní orílẹ̀-èdè China ló ní TikTok, ṣùgbọ́n orílẹ̀-èdè Amẹ́ríkà ló fi ṣe ibùjókòó, ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè China ni. So now kí ló wá fà á tí orílẹ̀-èdè Amẹ́ríkà fi ń gbógun ti TikTok? Ó ní wípé wọ́n ní TikTok ti gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti ní orígun mẹ́rin àgbáláyé, tó yẹ pé púpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ń lò, tí wọ́n dẹ̀ ń share àwọn personal information àti personal data wọn lórí TikTok. Wọ́n ní through eléyìí pé orílẹ̀-èdè China ó possible kó lọ máa get àwọn vital information kan nípa àwọn citizen àwọn. Ó ṣeéṣe kí orílẹ̀-èdè China nǹkan kan tó fà á gangan ni tẹ́nìkan wá sọ fún mi pé nǹkan míì ló fà á tí TikTok tí Amẹ́ríkà fi ń gbógun ti TikTok. Kò sí nǹkan míì. Nǹkan tí Amẹ́ríkà government sọ ni pé torí pé kí orílẹ̀-èdè China má lọ máa get personal information or personal data àwọn citizen àwọn through TikTok. Because ẹ bá rí pé nowadays gbogbo èèyàn ló wà lórí TikTok, especially àwọn ọ̀dọ́. So ẹlòmíì gbogbo gbèsè ayé ẹ̀ lórí TikTok ló wà. Ẹ má dẹ̀ gbàgbé pé káńtà wà láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè China lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń ṣorogún òwò, wọ́n ń ṣorogún gbogbo nǹkan. Torí pé àwọn kan tẹ̀ ń sọ pé orílẹ̀-èdè China fẹ́ gba agbára lọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà. So pé Amẹ́ríkà wá wò pé orílẹ̀-èdè China jẹ́ ọ̀tá àwọn. Àwọn méjèèjì wọ́n ń figagbága. So ìdí nìyẹn tí Amẹ́ríkà fi wò pé tí bí TikTok ṣe ń lọ ètò yẹ pé ọmọ orílẹ̀-èdè China ló ní TikTok. Orílẹ̀-èdè China lè lò gẹ́gẹ́ bí alábọ̀dé fún àwọn. Orílẹ̀-èdè China lè lo TikTok, that app, gẹ́gẹ́ bí alábọ̀dé fún àwọn láti get àwọn details àwọn ọmọ orílẹ̀-èdè àwọn, tàbí láti máa fi gba details àwọn ọmọ orílẹ̀-èdè àwọn, tàbí láti máa fi mọ àwọn àṣírí tó bá ń lọ ní orílẹ̀-èdè àwọn. Ó wá fún TikTok ní option pé tó bá ti mọ̀ pé òun fẹ́ kí TikTok sì máa exist especially in America, kó tà fún àwọn. Wọ́n ní kó tà fún àwọn. Wọ́n ní ṣùgbọ́n tó bá ti mọ̀ pé òun ò lè tà, kó kángáárẹ̀ kó ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí TikTok ti gbé wọn lọ ilé ẹjọ́. Ó ti gbé orílẹ̀-èdè Amẹ́ríkà lọ ilé ẹjọ́. Àwọn ọ̀jọ̀gbọ́n wa ń sọ wípé ilé ẹjọ́ tó gbé wọn lọ orílẹ̀-èdè Amẹ́ríkà náà ló wà. Amẹ́ríkà dé eléyìí wọ́n gbọ́n gan pé ǹjẹ́ a nílò pé TikTok máa lè win ní case yẹn. Wọ́n tẹ̀ ń sọ wípé Amẹ́ríkà ń sọ wípé tó bá tiẹ̀ jẹ́ pé ó gbé àwọn lọ ilé ẹjọ́ pé kò sí wàhálà, ṣùgbọ́n kí wọ́n tó dájọ́ àwọn fún ní is it not 21 days or 21 weeks or 21 months wọ́n fún tó fi gbọ́dọ̀ tà á fáwọn tàbí kó kángáárẹ̀. Tó bá ti tà kó kángáárẹ̀. So kọjọ́ yẹn wá tó pé nǹkan táwọn òwe wa ń sọ ni pé ilé ẹjọ́ tó gbé wọn lọ, wọ́n ní kó tó di pé wọ́n máa dájọ́ yẹn máa tó April next year. Gbèdéke tí Amẹ́ríkà dẹ̀ fún kò ní tó April next year. Ó sì mọ̀ pé TikTok sì lè má function títí dìgbà tó fi máa dá ẹjọ́ tẹ́jọ́ bá tiẹ̀ máa favour ẹ̀. Ó lè má function mọ́ títí dìgbà tó fi máa dájọ́ tẹ́jọ́ bá tiẹ̀ máa favour ẹ̀. Tẹ́jọ́ ò bá favour ẹ̀ ó mì pé kò ní function mọ́ nìyẹn. So
ibi tí ọ̀rọ̀ TikTok àti Amẹ́ríkà dé lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn, ibi tó dé dúró nìyẹn. So nǹkan tí a tún wá ń wò ni wípé ó wá ṣeéṣe o kó jẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ní àwọn tó ń lo TikTok ní orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan ló máa wà affected, àbí orílẹ̀-èdè gbogbo àgbáyé ni, because this is àwọn sọ pé Amẹ́ríkà lè padà incite àwọn countries tó kù against TikTok pé reason tí àwọn fi lé TikTok lélẹ́yìí. Sẹ́ni pé àwọn country kan jọ pé ajá Amẹ́ríkà ni wọ́n, àǹkà tí Amẹ́ríkà bá sọ fún wọn ni wọ́n máa gbọ́. So tí Amẹ́ríkà bá padà kó sí àwọn náà ni pé ẹ má gba TikTok láyè lọ́dọ̀ yín o, nǹkan báyìí ló fẹ́ ṣe o, alábọ̀dé ni o, ó fẹ́ gbà bọ̀dé fún yín ni o, fẹ́ ṣe kíni kan, àwọn ní lè gbọ́ sí Amẹ́ríkà lẹ́nu kí wọ́n tún gbógun ti TikTok bíi ti Amẹ́ríkà. So nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sún TikTok ni. So ẹ̀yin tí wàá ní vital informations on your TikTok, ẹ jọ̀ọ́ ẹ wá help me as backup. One videos in 30 kó sí TikTok, àwọn fọ́tò yín tẹ́ kó sí TikTok, ẹ try láti kó sí help me, ẹ try láti kó sí help me. Ẹ̀yin tó yẹ pé TikTok ẹ jókòó sí lájọ ẹ ka Facebook sí bí a sílẹ̀ máa lọ open Facebook page o, and thank God Facebook gan ti do wọ́n sìn, wọ́n ti monetize Facebook. So wọ́n ti máa monetize ní Nigeria náà ní June, tàbí kẹ́ lọ kó sí Instagram yín, tàbí kẹ́ lọ kó sí YouTube yín. Ó jẹ́ bí tọ́rọ̀ dédó, mo pọ́pọ́lọpọ̀ TikTok ni ò tí gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí. Èdè òkè sí pé wọ́n ní o nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Gbogbo ẹ̀yin popular TikTokers, ẹ máa gbàdúrà fún TikTok o. Ajamade lórúkọ mi, ẹ bá mi share fídíò yìí, ẹ má dẹ̀ gbàgbé láti follow page mi, and ẹ bá mi subscribe sí YouTube channel mi Ajamade TV. Ire ó dàbọ̀.